ṣé òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ló ń dé sí ojú àmúròyìn láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí Nta Ijebu Ode oníròyìn ní Jídé Moronfolu. Ẹ gbọ́rọ̀ síwájú. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ láti mú lele ṣíṣe iṣẹ́ ní ọ̀nà ìgbàlódé tàbí mú kí iṣẹ́ náà rọrùn àti àbáyọrí tí ó dára. Ààrẹ nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ níbi ìṣíde 2026 International Civil Service Conference tẹnumọ́ wípé àìṣedédé gbọ́dọ̀ ṣe gààyà fún àṣà ìjáfáfá àkóyawọ́ ojúlówó ọ̀rọ̀ fún ṣíṣe ìpinnu àti mímú kí èèyàn jẹ́ àrígbùngbùn àbájáde iṣẹ́. Àìtó ilégbèé ní orílẹ̀-èdè Nàìjíríà wà láàrin iye tí ó tó mílíọ̀nù 14 sí 28 tí ó sì ń tẹ̀síwájú láti pọ̀ sí i. Wá mú ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti rí owó gba ilé tí ó dára láti gbé. Fífi ọwọ́ sí bílíọ̀nù 10 náírà ìgbọ́ ara ẹni yé láàrin ilé ìfowópamọ́ báńkì tí ó pèsè fún èèyàn láti ra ilé ti ìjọba àpapọ̀ Federal Mortgage Bank of Nigeria àti àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Àjọ owó ẹ̀yá ilé gbígbé jẹ́ ọ̀nà sí láti ṣe àdínkù sí àìrílégbé pẹ̀lú àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àfojúsùn àwọn tí yóò jẹ àǹfààní rẹ̀. Fífi òpin sí ìwà àjẹbánu jẹ́ ọ̀nà kan gbòógì tí ìwà ìbàjẹ́ náà látàrí ọ̀wọ́n gógó owó ẹjọ́ àti pípẹ́ tí wọ́n fi ń ṣe ìwádìí. Láti ṣe àṣeyọrí àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu àti ìwà ọ̀daràn tí ó farapẹ́ Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC àti ilé ẹ̀kọ́ àwọn amòfin the Nigerian Law School ní jíjíròrò pẹ̀lú àwọn adarí ẹ̀ka òfin ní gbogbo ilé ẹ̀kọ́ gíga fásitì jákèjádò orílẹ̀-èdè yìí láti wo bí ẹ̀kọ́ gbígbógun ti wà àjẹbánu yóò fi di kíkọ́ ní gbogbo ilé ẹ̀kọ́ gíga fásitì àti ilé ẹ̀kọ́ amòfin lórílẹ̀-èdè yìí. Pẹ̀lú àkórí Institutionalizing Anti-Corruption Education in Nigeria's Legal Training, ìfinukonu náà fi ojú sun ẹ̀kọ́ kíkọ́ ìdíyelé àti dènà lóòrèkóòrè àti láti ní ipa àti fi okun fún ẹ̀rí ọkàn àkóyawọ́ àti ojúṣe. Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ Federal Character Commission ti kéde gbígba àwọn èèyàn sí iṣẹ́ ní ìlànà fínífíní fún gbogbo ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ láti ró àkóyawọ́ òdodo àti ìbámu pẹ̀lú ìlànà àátẹ̀lé ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ lágbára. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá, alága ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ náà Ulayat Omidiran kìlọ̀ wípé ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ó bá tàpá sí òfin àwọn ìlànà àátẹ̀lé yóò fi mú kàtà òfin pẹ̀lú ìfojúba ilé ẹjọ́. Látàrí ìkọlù àti jínigbé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní Ògbómọ̀ṣọ́ tí ó pè fún ìkọminlóminú lórí ààbò àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fúnkẹ́ Àmọ̀lé jábọ̀ ìròyìn wípé ìṣẹ̀lẹ̀ náà ti bẹ̀rẹ̀ láti mú ìbẹ̀rùbojo bá àwọn akẹ́kọ̀ọ́ láti wá sílé ẹ̀kọ́ pàápàá jùlọ nínú ìlú Ọ̀yọ́ níbi tí ìbẹ̀rùbojo ti mú kí àwọn akẹ́kọ̀ọ́ ta kété sí ilé ẹ̀kọ́. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ abàmì tí ó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, díẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ aládàáni pẹ̀lú ti ìjọba ni wọ́n wá sí ilé ẹ̀kọ́. Àwọn akẹ́kọ̀ọ́ mìíràn wọn kò wá sí ilé ìwé rárá bí àwọn òbí ṣe pinnu láti jẹ́ kí wọ́n dúró nílé nítorí ìbẹ̀rùbojo àwọn ajínigbé ní ilé ìwé káàkiri Ọ̀yọ́. A rí àwọn olùkọ́ ní yàrá ìkàwé tí àwọn alákòóso ilé ẹ̀kọ́ ọ̀hún sì sọ pé ìbẹ̀rùbojo àwọn ajínigbé ti mú kí ẹ̀kọ́ máa ṣe ségesège, tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òbí láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wá sí ilé ìwé. Tá a dé skul láàárọ̀ yìí a ṣàkíyèsí wípé àwọn ọmọ gan wá sílé ìwé
akáàkiri kílásìsì àrọ ọmọ 10 àrọ ọmọ 2 3 níbòmíì nígbà ọ̀pọ̀lọpọ̀ bí gan ọ̀fẹ́ ká máa wá sílé ìwé. bí yẹn pé kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ wọn àìlẹ́mìí làwa náà so àwọn òbí yẹn dẹ̀ sọ pé àwọn ò lè fi àwọn ọmọ wọn lẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí àwọn ti ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. ní gbogbo skul wa bóyá wọ́n pé 10 so wọ́n sí skul nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Oríire sí àwọn ènìyàn wa. ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún Khalid Azeez sọ pé òun dúró nílé nítorí ìbẹ̀rù àwọn ohun tó ń ṣẹlẹ̀ láyìíká. ìfẹ́ jẹ́ káwọn ajínigbé kan jí mi lọ. àwọn pẹ́rẹ́ǹtì mi ní má lọ torí ajínigbé. ní báyìí àwọn ẹ̀ka ààbò pẹ̀lú àwọn òṣìṣẹ́ Security and Civil Defence Corps ti ń lọ káàkiri ilé ẹ̀kọ́ láti ní ìdánilójú pé ààbò wà fún àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. láti ìlú Ọ̀yọ́ Fúnkẹ́ Àmọ̀lé ló ń jábọ̀ fún iléeṣẹ́ NTA. ìpè ìpèjú làlàáfíà ẹ̀yin ará níbi táwọn fi àdàgbà ìròyìn tó ní tì sínú egbòdì ọlá kó tó dìgbà náà lọ́la ọlọ́wọ́ ràbí ká sùn rẹ̀ ó dàárọ̀.